kẹ́nìkan máa ń sọ pé Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ tó yẹ kó ṣe kò lè ṣe federal government to make sure pé kò ní lè ṣe kò dẹ̀ lè ṣe ọmọ yẹn ń sọ fún èmi ọmọ tó ń pè ní Sunday Igboho tó bá ròyìn ọ̀rọ̀ ìlú wọn fún ẹ omi á máa jáde lójú ẹni ó ní ìlú wọn ní Òkè Ògùn peaceful place ó ní tí ó bá dọjọ́ ìgbà tí ọ̀gbẹlẹ̀ bá dé tó ooru mú ẹ̀rọ àwọn fámìlì tó máa sùn síwájú ilé wọn lẹ́rẹ́rẹ́ kò sí nǹkan tó máa fọwọ́ kan anybody Ọlọ́run ní ọ̀nkúrí tó dédé rántí ó sùn sóko but ó wá rántí wípé ọ̀la àwọn máa ṣe kíní àjọ àbí ìsísú láàárọ̀ ọ̀la tó wá dìde láago kan tó wá nìkan bọ̀ nílé láàárín òru láago kan òru nínú òkùnkùn ní kò sí nǹkan tó ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ń ṣerú ẹ̀ kò sí nǹkan tó ń ṣe èèyàn nílùú wa ó ní ìlú wa wá dibi pé èní Fúlàní ti gbé èèyàn mẹ́rin ọ̀la Fúlàní ti pààyàn márùn-ún ẹjọ́ mẹ́rin tí Fúlàní ti lé ọmọbìnrin mẹ́ta kìíní and we will leave it like that no. kí mọ̀ kan má ṣọ̀kan yẹn kí mọ̀ má ṣọ̀kan kì í ṣe nǹkan burúkú ó fi hàn wípé àwọn èèyàn wa wọ́n ń wo nǹkan dáadáa kálukú á dẹ̀ rò ó dáadáa lọ́kàn tí a sọ pé lè ló dáa jù àṣà wa Yorùbá nìyẹn láti pinlẹ̀ṣẹ̀ ayé wa we are a people tó jẹ́ pé a máa ń ronú ọkùnrin kan kọ̀wé kan ní 1850s only the Yoruba people are they are people of genius and they show it in every area of their management of their own affairs. Ẹnìkan kan ò lè kó àwa Yorùbá jọ kó jẹ́ pé ọ̀nà kan ṣoṣo la máa rò kí gbogbo wa sùn ká àwa là ń pòwe pé gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà káàkiri àdúgbò kò ṣeé ṣe àwa Yorùbá gbà wípé kálukú láṣẹ láti sọ nǹkan tó bá wù ọ̀rọ̀ tó ń lọ nílùú wa yìí lágbo ilé wa yìí kílẹ̀ kálukú ẹ̀kan tí kálukú bá rò ló lè sọ nípa ẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ máa wo yẹn bíi pé nǹkan burúkú ni kì í ṣe nǹkan burúkú rárá ara agbára tí Ọlọ́run fún àwa Yorùbá nìyẹn ara nǹkan tó ń jẹ́ kí àwa Yorùbá máa ní ìlọsíwájú nìyẹn nítorí náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa lénìí wọ́n rò pé ká jókòó sí Nàìjíríà wá ní sìmẹ́ǹtì Nàìjíríà ká máa bá wọn ṣe àá máa bá wọn sọ̀rọ̀ náà ni àjọ máa sọ kò ní ìdí pé à ń bára jà ní agboolé láyé àtijọ́ tán bá ń ṣe ìpàdé bí ìpàdé yẹn lé wọ́n ń jà ní wọ́n ń ṣe kinní kan ní tẹ́yìn kan bá ń sọ̀rọ̀ táwọn yòókù ṣáà ń gbọ́ lẹ́nu àwọn àgbààgbà wa dá sí pé ẹ jẹ́ kó sọ tiẹ̀ kí ló dé ọ̀rọ̀ tó ń sọ lẹ máa gbé sọnù ẹ̀ ní gbóhùn fúnra rẹ̀ sọnù àṣà àtàwa Yorùbá nìyẹn àwa Yorùbá ní ọmọdé lọ́gbọ́n àgbà ńlọ́gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ la fi dá ìpilẹ̀ṣẹ̀ àwa Yorùbá torí tá a bá ti ń dárúkọ Ifẹ̀ à ń dárúkọ ìpilẹ̀ṣẹ̀ nìyẹn ọmọdé ńlọ́gbọ́n àgbà ńlọ́gbọ́n làwa fi dá ìpilẹ̀ṣẹ̀ ti Yorùbá àwa dẹ̀ gbà pé kí kálukú sọ tiẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn there is nothing wrong nǹkan tó burú ni wípé káwọn kan wá máa sọ káàkiri pé àwọn Yorùbá ẹnu wọn ò kò lára wa ẹnu wọn ò kò rí wọn Òjó ń fẹ́ kán lọ sọ́wọ́ ọ̀tún Àjàyí fẹ́ kán lọ sọ́wọ́ òsì Àìná fẹ́ pé iwájú ni kán máa lọ Àjàyí fẹ́ kán máa lọ sẹ́yìn and so on àwọn tó ń sọ yẹn àwọn ló ń ba nǹkan jẹ́ àwọn tó bá ń fẹnu wọn sọ pé ẹnu Yorùbá kò kẹ́nẹ́ kan wọ́n ba ayé jẹ́ nìyẹn ó mú pé wọn ò ronú wípé bá àwa Yorùbá ṣe rí nìyẹn bá a ṣe rí nìyẹn tá a kọjá gbogbo aláwọ̀ dúdú bá Ọlọ́run ṣe ṣe nìyẹn tá a kọjá aláwọ̀ dúdú láyé àtijọ́ táwọn ọba bá ń ṣe the highest meeting in any kingdom is ọba àtàwọn ìjòyè ẹ̀ tán máa tilẹ̀kùn mọ́ra sí ààfin tán máa ṣe gbogbo ètò ìlú tán máa ṣòfin tán dẹ̀ máa jáde ńbẹ̀ wípé kábíyèsí aláyé sọ báyìí o aláyé kọ́ ló sọ o gbogbo wọn náà jọ pọ̀ síbẹ̀ látàárọ̀ tán ti ń da
tán ti dàrú mọ́ra wọn lọ́wọ́ gidi gan o pé rárá lè ṣe bẹ́ẹ̀ yẹn báyìí la máa ṣe àṣà tiwa nìyẹn wọ́n ń gbà tán bá dẹ̀ wá papọ̀ tán wọ́n á wá jáde wọ́n ní aláyé kí yín o nǹkan báyìí láláyé sọ o báwa ṣe ń ṣe àwa we are the ultimate democratic people. So pé àwọn kan agree pẹ̀lú restructuring àwọn kan pariwo restructuring káàkiri àwọn kan pariwo àwa ń pariwo self-determination for the Yoruba nation from here kò sí eléyìí tó burú ń bẹ̀ ṣùgbọ́n kí èmi tí mo ń sọ̀rọ̀ self-determination kí n wá máa bẹnu ẹ̀tẹ́ lu àwọn tó ń sọ̀rọ̀ restructuring mi ò kì í ṣe Yorùbá nìyẹn àwa Yorùbá kì í ṣe bẹ́ẹ̀ kí ẹni tó fẹ́ràn restructuring kó wá máa bú Bánjí Akíntóyè tó ń fẹ́ self-determination for the Yorùbá ni ó ń bà ayé jẹ́ nìyẹn ìyẹn ò kì í ṣe ọmọ Yorùbá. We are free to express our opinion and my opinion has been for a long time that the Yoruba nation doesn't belong to a country like Nigeria. Period. Tó pé mo mọ Yoruba nation dáadáa, mo dẹ̀ mọ Nigeria dáadáa. Mo lè dúró sí wa bá Ọlọ́run Olódùmarè tó dá wa tó bá jókòó bẹ́ẹ̀ yẹn. Mi ò ní bẹ̀rù láti sọ pé bàbá dá wa ká wà láàrin irú àwọn wọ̀nyí. Bí tiwa nìkan ló yẹ ká máa ṣe kí àwọn yòókù máa rí ká wá jẹ́ ìtànná fáwọn yòókù kan tó Ọlọ́run dá wa fún nìyẹn. Ẹ wò ó náà láti bẹ̀rẹ̀ látijọ́ tó ti pẹ́ làwa àwọn bàbá tiwa àmọ́ bọ́n ṣe àwa tá à ń ṣe historian a mọ̀ pé ó rí bẹ́ẹ̀ but Ọlọ́run nìkan ló mọ ìdí ẹ̀. Àwọn bàbá wa nìkan ló dá ìlú ńláńlá sílẹ̀ ní gbogbo Áfíríkà. Kò sẹ́ni mìíràn tó dán wò wọ́n dẹ̀ rí wa àwọn lọ́tún lósì níwájú lẹ́yìn wọ́n rí wa wọ́n dẹ̀ tẹ̀lé wa kán ṣerú ẹ̀ àwa nìkan la ṣe. Therefore Ọlọ́run tó fún wa ní gbogbo ọgbọ́n òye ìlànà fún àwọn bàbá wa tán lè ṣerú yẹn ó ní nǹkan tó fẹ́ ṣe fún wa ó ní nǹkan tó dá wa fún. A gbọ́dọ̀ wá sọnù torí pé àwọn ọ̀nà Nàìjíríà. That's it. Nàìjíríà ò lágbára Nàìjíríà ò láṣẹ láti gba nǹkan tó Ọlọ́run fún lọ́wọ́ wa sọnù. Nǹkan tó àwa ń sọ nìyẹn. But Nàìjíríà fẹ́ gbà sọnù báyìí. A kini civilization. We are civilized people. Ọ̀làjú ọ̀làjú làwa. Ọ̀làjú làwa bàbá kan wọ́n pè ní Professor J.D. Whitefield. Ó ní gbogbo àwọn èèyàn tó ń mọ̀ ó ní àwọn Yorùbá sọ lóyìnbó ó ní they are more motivated towards ọ̀làjú ju gbogbo ó ní wọ́n máa ń pè lóríṣiríṣi orúkọ lédè wọn. They call it ọ̀làjú, they call it ìlọsíwájú, they call it kìnnì kan. Ó ní but they are all Yoruba people seek ìlàjú yẹn tán wà yẹn. Pé ká ṣáà máa lọ síwájú kí ìlú máa dáa kó máa dáa fún gbogbo èèyàn kí gbogbo èèyàn ní opportunity kárí jẹ kárí mu kó nílé rí jẹ kálejò rí jẹ àṣà tiwa nìyẹn nílẹ̀ Yorùbá kó nílé rí jẹ kálejò rí jẹ. Tó o bá wá láti ibi tẹ́ ẹ ti wá tẹ́ ẹ bá wá sáàrin ilẹ̀ Yorùbá kó dáa fún ẹ jù ibi tó ti bọ̀ wá. Àdúrà táwọn bàbá wa ń gbà láyé àtijọ́ nìyẹn. Àwọn bàbá wa gbé ifá sílẹ̀ wọ́n máa búra bó ṣe máa dá fún gbogbo ẹni tó bá wọ ìlú yìí bó ṣe máa dá fún gbogbo ọmọ tán bá bí ní ìlú yìí bí gbogbo àwọn ọmọbìnrin kéékèèké bọ́n ṣe máa lóyún tán máa bímọ láyọ̀ àtàláfíà àwọn àgbẹ̀ tó ń lọ sóko bọ́n ṣe máa lọ sóko tí nǹkan burúkú kankan ò ní ṣe wọ́n lọ́wọ́ tó jò máa rọ̀ tá a máa rí jẹ rí mu àwọn obìnrin tó ń ta ọjà kéékèèké ní ọjà kán bá ṣe máa jèrè kán máa mówó ẹ̀ lọlé lọ tọ́jú ọmọ wọn nǹkan táwọn bàbá wa ń gbàdúrà lójoojúmọ́ nìwọ̀nyí tán máa bí ìlú yìí ṣe máa yá di ṣe mọ̀ túmọ̀ yá di. This town will grow so much that it will break its town walls during my reign the king. Bí ìlú yìí ṣe máa yá di lójú èmi tán fi joyè níbí
àwọn nǹkan tá wa ń ṣe ntiwa nìyẹn bàbá yẹn wá sọ wípé kò sí nǹkan tí Yorùbá ń ṣe tí ò kì í ṣọ̀làjú yẹn náà ṣá ń wá ṣá oníbà ń dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ báwọn aládùúgbò kan ní orí oko kan dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ kan kórajọ sígbà ìgbà tó bá yá tó bá máa tọ́dún mẹ́ta mẹ́rin tí ṣọ́ọ̀ṣì wá ń gbòòrò sí nǹkan tán máa bẹ̀ sí rò ní pé a fẹ́ dá skul sílẹ̀ a fẹ́ ṣe kinní kan sílẹ̀ wọ́n progress ìlọ́jú náà wà yẹn ó ní Yorùbá nìkan ló jẹ́ pé àwọn èèyàn á dá mosque ilé mọ́ṣáláṣí sílẹ̀ tó bá yá tí mọ́ṣáláṣí yẹn bá gbòòrò tó tóbi ẹ̀rí wọn á ti dá school sílẹ̀ àwọn ló máa dá secondary school sílẹ̀ many of our secondary schools in Nigeria were created by Muslim communities ó wá sọ sínú ìwé yẹn wípé the Yoruba people are the only people who behave like that. There is no other country in the world where a Muslim group will create a mosque and 4, 5, 6, 7, 8, 10 years later, the next thought in their mind is to build a school. No, because ẹni tó ń ṣe irú bẹ́ẹ̀ àwọn Yorùbá nìkan ló mọ irú yẹn ṣe. So àwa Yorùbá nìkan la mọ bẹ́ẹ̀ Òjó ń ṣe Mùsùlùmí àbúrò ẹ̀ ń ṣe Kírísítẹ́nì ẹ̀gbọ́n wọn ń ṣe lórìṣà and yet ní the same house no problem àwọn Yorùbá nìkan ló mọ̀ yẹn ṣe ní gbogbo ayé o àwa nìkan la mọ̀ ọ́n ṣe ní gbogbo ayé tó Ọlọ́run dá yìí pé a mọ̀ ọ́n ṣe àwa nìkan la mọ̀ ọ́n ṣe mo gbé America for 25 years mo ń káàkiri but America ní center tí mo gbé America la máa ń sọ pé the free country ọ̀rọ̀ religion ò free tó yàn lamẹ́ríkà o lè gbé religion wá kó wá sí ọ̀dọ̀ kó wá sí school àbí kó lọ síbi iṣẹ́ kó wá máa sọ tiwa ò rí bẹ́ẹ̀ àwa Yorùbá lè dìde níbikíbi tó bá wù ẹ́ ká sọ pé báyìí ni Jésù sọ báyìí ni Mohammed sọ báyìí ni Ọ̀rúnmìlà sọ kò dẹ̀ sẹ́nìkan kan tó máa bínú sí ẹ wàá wọnú mọ́tò public transport láàrin ìgboro tí ó jẹ́ that's a private thing you're coming into it is a private matter. But àwọn ọmọ kan wọnú bẹ̀ nísìn tá máa pín kíní tract ó lè jẹ́ ti Muslim ni ó lè jẹ́ ti Christian ni and so on tó bá ń bínú sí wọn àwọn tẹ́ ẹ jọ wọkọ̀ ẹ fọ̀ wọn mọ́ wọn yẹn sílẹ̀ fi wọ́n sílẹ̀ kó jẹ́ ká máa ṣe tiwọn bí àwa Yorùbá nìkan la rí bẹ́ẹ̀ láyé there is no other such people in the world so God has given us talents and gifts and qualifications tó jẹ́ pé àgbúdọ̀ jẹ́ kí anybody parẹ́ wọ́n fẹ́ parẹ́ báyìí àdẹ̀nígbà that's all and the only time a máa gbèjà ara wa ṣẹ́rí àwọn ọmọ wa tó ń gbèjà wa kò sí nǹkan mìíràn tá a lè ṣe ni nígbà tí gbogbo ọ̀rọ̀ pé wọ́n pààyàn wọ́n ṣe kínní ìdílẹ̀ àwa lábẹ́ àwọn ìjọba wa pé ẹ̀jọ́ ẹ gbà wá sílẹ̀ ṣe náà fi dá ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn sílẹ̀ ẹ̀rán tí yàrá ìjọ tán declare Àmọ̀tẹ́kùn mo wà ń bẹ̀ àwa la bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ bá wa ṣe but federal government ṣe wọ́n dọ́gbọ́n wọ́n rí pé Àmọ̀tẹ́kùn yẹn ò ní ṣe ká má bàa lè defend ara wa ìdí ẹ̀ nìyẹn táwọn ọmọ wa fi wá ń dìde tán fi ń defend wa báyìí. ẹ̀tàn bá jẹ́ kí Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ nínú ìdí àwọn ọmọ wa kan àwa gan inú wa ò dùn sí i inú àwa tá a jẹ́ òbí nílẹ̀ Yorùbá inú wa ò dùn sí i àwọn ọmọ tá a mú látọmọdé tá a mú lọ sí nursery school tó kúrò ní nursery school tó lọ sí elementary school tó kúrò ńbẹ̀ tó lọ sí secondary school tó kúrò ńbẹ̀ tó lọ sí university àbí polytechnic tó lọ gbogbo ayé 21, 22 years ó jáde tán àwa wa máa lé Fúlàní darandaran káàrí inú gbogbo we don't like that. We don't like that. We don't want our children to behave like that. That's why we suggested Àmọ̀tẹ́kùn. It's because the federal government has made Àmọ̀tẹ́kùn impossible that this is happening to us, that our children are now running around against Fulani people all over the place. Ká ní wọ́n jẹ́ ká Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ ni ní nídìí káwọn ọmọ wa máa wọnú gbó máa lẹ́ẹ̀nì kankan káàkiri. Ó ti àwa dúpẹ́ òun ṣiṣẹ́ díẹ̀ náà ni wọ́n ní Àmọ̀tẹ́kùn ò lè gbébọn Àmọ̀tẹ́kùn ò lè ṣe oríṣiríṣi ìjọ tí àwọn Ondo state àwọn ló kọ́kọ́ ṣáájú tán ṣe rẹpẹtẹ tán kó àwọn èrò jáde tán train wọn tán ti train wọn tán wọ uniform fún wọn tán wọ uniform fún gómìnà wọn tán wá ṣe kinní kan
federal government fẹ́ ya wọ́n jẹ. I was in contact with them. Ó dé stage láàrin ìjọ mẹ́ta tó dàbí pé ǹjẹ́ wọn ní arrest commander Àmọ̀tẹ́kùn ní Àkúrẹ́. Ó dà bẹ́ẹ̀ láàrin kan because ojoojúmọ́ náà send the question burúkú sí. Ta ló sọ fún ẹ pé kí governor ìwọ ló ní military training kó tó wá lọ ṣe leader Àmọ̀tẹ́kùn? Ta ló sọ fún ẹ pé governor gbọ́dọ̀ wọ military uniform? Ta ló fún ẹ láṣẹ wípé ẹ gbọ́dọ̀ fún àwọn ọmọ yín ní military training? Ta ló gbogbo wọn yẹn? I spoke to the young man, and we were afraid that at some point they were going to order his arrest. So it is not easy. Kẹ́nìkan máa ń sọ pé Àmọ̀tẹ́kùn òṣìṣẹ́ tó yẹ kó ṣe kò lè ṣe. Federal government to make sure pé kò ní lè ṣe, kò dẹ̀ lè ṣe. Ìdí ẹ̀ nìyẹn táwọn ọmọ wa fi ń dìde. Ẹ wo ọmọ tó ń pè ní Sunday Igboho kan kí lẹ̀ ń sọ? Ọmọ yẹn ń sọ fún èmi, ọmọ tó ń pè ní Sunday Igboho tó bá ròyìn ọ̀rọ̀ ìlú wọn fún ẹ, omi á máa jáde lójú ẹni. Ó ní ìlú wọn ní Òkè Ògùn, peaceful place. Ó ní tí ó bá dọjọ́ ìgbà tí ọ̀gbẹlẹ̀ bá dé tó ooru mú, ẹ̀rọ àwọn family tó máa sùn síwájú ilé wọn lẹ́rẹ́rẹ́, kò sí nǹkan tó máa fọwọ́ kan anybody. Ọlọ́run ní ọ̀nkúrí tó dédé rántí ó sùn sóko, but ó wá rántí wípé ọ̀la àwọn máa ṣe kíní, òun máa ṣe kíní àjọ àbí ìsísú láàárọ̀ ọ̀la. Tó wá dìde láago kan tó wá nìkan bọ̀ nílé láàrin òru, láago kan òru nínú òkùnkùn. Ní kò sí nǹkan tó ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ń ṣerú ẹ̀, kò sí nǹkan tó ń ṣe èèyàn nílùú wa. Ó ní ìlú wa wá dibi pé èní Fúlàní ti gbé èèyàn mẹ́rin, ọ̀la Fúlàní ti pààyàn márùn-ún, ọjọ́ mẹ́rin tí Fúlàní ti lé ọmọbìnrin mẹ́ta, kìíní and we will leave it like that? No. Nǹkan tó ṣe léyìí tó ṣe nìyẹn.